sáyé jẹ́ èní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin làyájọ́ ọjọ́ ìbí yín ọpẹ́ àdáàdá tó fẹ́ lẹ́dùnmarè ọba tó dá yín sí ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ wọn àná ọ̀pọ̀ ti dẹni àná òkà gógó sọdún máa dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀ ó wà láyé wà láàyè ìdẹ̀ra torí bá méjì kọ́ bí kò ṣe orí ọ̀fẹ́ àti àánú tó rí gbà lọ́wọ́ adániwáyé okú ọdún okú yèdún ẹ ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èpẹ̀ Pius Adégbọlá Ògúnlùsì Àlàní Adéorídayọ̀ Teresa adúmáadán aya rere lọ́ọ̀dẹ ọkọ owó baba Olúwamúrewá Popsi Ayọ̀mídé kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní mọ sàárè ọmọ láṣẹ Ìdùmarè òjò olúkúlóyè alágbàdà ogun òjò abẹ́dì ẹ̀ sàbá lórí ẹ̀yìn òjò òsínlẹ̀ ọmọ adìẹ dàgbà bó bá wà nílé àti fìyẹ́ ìpàtà Adégbọlá Àlàní èmi súnmọ́ ba níwọ̀n ìgbèje mo jìnnà sọ́ba lébè mẹ́fà n ò jẹ́ lórí adé fíntèmi Ìjẹ̀ṣà òṣèré ní ọmọ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Àlàní ẹ̀yin lọmọ oníta mèrè òkò sọ́mù tẹ́lẹ̀ pé ran ìsìjẹ ọmọ eégúnkẹ́ gbàgbà ìfòbí ẹ̀yẹ ọmọ oníta ọmọ onírà ọmọ ọ̀tá pẹ̀tẹ́ ọ̀tá gogoro ni wọ́n kìran bàbá tó bí yín lọ́mọ Ìjẹ̀ṣà àrídì ìsáná ilé lẹ́rú ọwá ti múná roko òkè kéńké aṣọ wọn lóde ìgbàjọ ẹgọdọ kan ti ẹ̀mí láṣọ òde Ìjẹ̀ṣà èyí tó bá dá lọ́jà ni ó rà wálé wá fún mi ìròǹjò ṣẹṣẹ rẹ kúrú dé olóye a kì í jolóye dùnrán Ìjẹ̀ṣà ẹ má jolóye dùn mí lójúde bàbá mi Ìjẹ̀ṣà tẹ rí yẹn wọn kì í jẹ kọyan gan bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ ká bàbá bí yẹn bá mọ bí òjò bíntín ẹ bá ń fújẹ̀ṣà jẹ pẹ́pẹ́pẹ́ lowú ṣarọ́ àtẹ̀pẹ́ lẹsẹ̀ ń tẹ̀nà ẹ ó tẹ̀lẹ̀ yí pẹ́ láṣẹ Òdùmarè Adéorí Teresa kò sí bó ṣe lè pẹ́ láyé tó òní mọ sàárè ọmọ lágbára Ọlọ́run iṣẹ́ tó ṣe lórí ọmọ òní dalẹ́dòfo ara pápá ńlá bẹ́tu ibi gìjàgìjà lá bẹ́kùn òjòjò òní ṣòwò kó má lè nájà kókókó lára ọ̀tá máa lè níwòye àmọ́dún ìgbàlè rẹ̀ ìlé ni àwọlé rẹ̀ ìlé ni ọlálé rẹ̀ alékún láṣẹ Èdùmarè Pius Adégbọlá Ògúnlùsì Àlàní happy birthday ìgbà ọdún kan.